tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Àtòríláyé, àtòríṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́. Dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe àtòríláyé, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlé Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé. Báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Àtòríláyé o, kò dúró sójú kan oṣo. Òfúfura, ọ̀yẹ̀yẹ̀ yẹra wò. Kẹ́ni ó wo ń tẹ́ni tì wájú. Kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn. Tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gba bẹ̀rẹ̀ ibì kankan. Àtòríláyé o. Ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún? Tọ́mọ alágbà àwòrà lápá fi mú kọ́ yangan. Àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá. Àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá tèrò ara rẹ pa. Àtòríláyé o. Ṣé ní ń lọ síwájú lọ sẹ́yìn? Ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú. Àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni. A sì tún ń jayé níjẹ ìyàwálù. Bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì. À ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó. Ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe. Ayé látòrí ní mí o. Àtòríláyé ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú. Etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o. Tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Mọ́mí, ṣe rí nǹkan tí mò ń gbọ́ nípa dáàdì mi níta, etí mi ti kún o. Àwọn nǹkan tó ń sọ nípa wọn ta kò dáa tọ́. Wọ́n kàn sọ pé dáàdì mi kọ̀ọ̀kan hooligans kiri, àwọn thugs, pé dáàdì mi ti wá di terrorist sáàrin ìlú. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ tó bá borúkọ jẹ́ nísìnyí, orúkọ wò làwọn atájọ́ mọ́ wọn fẹ́ máa jẹ́. Nítorí ẹ̀ lèmi fi wò pé ó máa dáa kí n pè yín, kí n sọ fún yín. Ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa pè wọ́n tẹ́ máa bá wọn sọ̀rọ̀. Nǹkan tá à ń gbọ́ nípa wọn nígboro kò dáa rárá o. Sórí Bọ́lájí, inú mi dùn gan-an ni tó jẹ́ pé ìwọ gan-an lọ̀rọ̀ yìí jáde lẹ́nu ẹ̀. Màá tún gbìyànjú, màá tún bá dádì yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí torí mo ti bá sọ láìmọye ìgbà. Tí bá ti ń bá sọ báyìí, ó máa bínú dìde á kúrò wájú mi, kì í tiẹ̀ fẹ́ gbọ́ rárá. Ìgbà míì báyìí ó máa ní kí n gbẹnu sọ̀hún. Bẹ́ẹ̀ sì ni tára ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa. Tá a bá tètè wí fún uru hẹ́rẹ́ oníjà sùn lóru. Tó bá délẹ̀ tó ń sìn kò ní dá sọ́run ara ẹ̀ nìkan. Àwa ló máa
ló máa dá wàhálà lẹ̀ fún. So nígbà tá a dẹ̀ ń bá sọ tí ò fẹ́ gbọ́ yìí ṣe tí wọ́n ọmọ ẹ̀ wá sọ yìí tójú ò bá ń tì tẹ́lẹ̀ ó yẹ kójú tì ní ìsìn ṣebí mi ni mò ń notice tẹ́lẹ̀ tí mò ń complain nísìnyí tẹ́yìn ọmọ ẹ̀ bá ti wá ń complain bàbá tó ọmọ bá ti ń complain pé dádì ìrìn ẹsẹ̀ yín ò dáa ó yẹ kí bàbá náà kó tún oorun sùn kó sun mẹ́ta tọkùnrin sùn kó ronú ẹ̀ dáadáa so èmi á bá sọ nǹkan tí mo kàn fẹ́ fún ẹni pé mi ní láì kó lọ bá sọ fúnra rẹ̀ kó má dàbí àrífín tó ti ń yé ẹgbẹ́ yìí èmi àmọ́ mímọ́ àtúnṣe gbé kalẹ̀ ó dẹ̀ mọ̀ pé oníbìínú ni ó yóò bá rọra gbọ́rọ̀ kalẹ̀ sí ló tún máa tutọ́ sókè tó máa fojú gbà. ẹ jọ̀ọ́ kẹ́ try kẹ́ bá wọn sọ cause ó ti ń wà embarrassing fún mi gan even láàrin àwọn ọ̀rẹ́ mi gan tá a bá ti ń sọ̀rọ̀ wọn kàn máa ta sí mi wọn máa ta sí pop sí pé ibi tó jẹ́ pé dáàdì mi tọ́ bí tọ́gan ṣe ń ṣe kò dáa tọ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi bá wọn sọ̀rọ̀. mọ́ mi mo fẹ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ láti. ṣé o ṣáà ti bá mi ráyọ̀ náà wá ṣe. àwọn tí a yọ̀ rẹ̀ trust. Jídé mo fẹ́ sọ nǹkan kan pẹ̀lú bàbá tá ń bá ṣiṣẹ́ yìí nǹkan tí mo fẹ́ sọ ni wípé ẹ mọ̀ pé gbogbo operation tá máa ń lọ àwa la máa ń fi àyà rọ ikú ìgbà tá bá tún wá gbé ẹrù dé tá bá gbé lọ́dọ̀ bàbá yẹn yóò jẹ́ mọ́ ya pé 60/40 la máa pín owó yẹn òun á mú 60 àwa mú 40 so mo á rò pé ìyẹn jẹ́ ní kíní máa jẹ́ mo sì ní kí n gbé ọ̀rọ̀ yẹn sí yín létí kẹ́yìn ló gbé yẹ̀ o. àkẹ́jù yan máa yé tí ò ní bàjẹ́ sórí àbá tó mú wáyé jẹ́ kọ́kọ́ da kíní náà. tó bá mọ bínú mi ṣe dùn sí lórí ó ti pẹ́ ó ti tójọ́ mélòó kan tí mo ti rìn but kókó máa dáì pé èmi nìkan mo mú gẹ́gẹ́ bí àbá wa òdìbò ṣe mú jáde lónìí ló máa jẹ́ kí n sọ èrò ọkàn mi sórí lórí ọ̀rọ̀ máa yìí ẹni pé jẹ́ kí lẹ̀ fẹ́ náà at least àwa ṣàlùmọ́ rán níṣẹ́ yìí tábà sẹ́gbà rí gangan kọ́ ọ̀tà bá mú kéde títa mọ́ ọ̀tà sẹ́pẹ́ ta rí ni tí ó fẹ́ mú wa sí ni but gẹ́gẹ́ bí a ṣe ń ṣiṣẹ́ yìí táwọn fi tọkàntọkàn gẹ́gẹ́ bí àdéhùn tá a sì mú gbogbo ẹ wá but ní ìsìn báyìí máa yí nìkan ni a mú 60 àwa mú 40 àwa mẹ́rin fọkọ̀ sí kò bá rárá kò tí ẹjọ́ gẹ́gẹ́ bí àyàbá tó mú wá nìsín ọlọ́run mo gbà wọlé tá bá lè pé ọ̀gá ò tó ṣẹlẹ̀ ní ìsìn ni pé lórí ọwọ́ tá wà ó 60 la fẹ́ máa mú kẹ máa di 40 àkú disappoint ní gbogbo iṣẹ́ tá à ń ṣe rẹ̀ so mo rò pé tá bá ṣàlàyé báyẹn everything máa work out now. Jídé akẹ́jù ẹ fọkàn gan mi ò lè expect àwọn irú kan báyìí látọ̀dọ̀ yìí pé máa sọ nǹkan báyìí ọlọ́run ẹ mọ̀ pé máta lọ́dọ̀ ìṣà everything tó ṣe fún wa ó ń pè wá èyí náà dẹ̀ mọ̀ ó ń satisfy wa dáadáa kò sí ọ̀dọ̀ ẹni bọ̀ tá máa lọ kò yí pé alọ́ba ṣe iṣẹ́ yìí tá máa fún wa lówó tí ó ń fún wa yìí mẹ́kẹ̀ mọ́ yẹ so ilé ìtẹ̀sán pé 60/40 ó yìnbọn àpá náà ṣùgbọ́n 40 ẹ̀ tàbá ẹ máa ẹ̀ka sí ní pé ká máa gba 60 kí máa gba 40 ẹ̀ tàbá máa ṣe tọmọlúàbí ẹ̀ mọ̀ bó dẹ̀ náà dẹ̀ bó ṣe náà sí wa ẹ̀ ká máa ṣe 50/50. ẹ̀rí mọ̀ràn tẹ́ mú wá Jídé akẹ́jù Jídé ìmọ̀ràn tó dáa ni tí wọ́n náà mú wá ọ̀nà ni gẹ́gẹ́ bí òun náà sì wá aṣọ wípé 50/50 èmi náà bá rò pé ká ọjọ́ máa ṣe ní 50/50 because ẹ mọ̀ pé 40 là ń gbà tẹ́lẹ̀
bọ̀ alisa èdè bẹ́ẹ̀ báyẹn náà tá a bá ṣe ní 50-50 ṣe àkó yóò dáa pọ̀ tó báyìí tó àsìkò á tó fi díẹ̀ kù kò yẹ bá nẹ̀sẹ̀ á tó fi díẹ̀ kù so that tó bá tún yá àmọ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí bọ̀ tá a bá sáré bẹ́ẹ̀ bá kó dáa rí bẹ́ẹ̀ báyẹn náà ṣe wá pé ó ṣe àlọ́mọ torí ìdí èyí ẹja ṣe ní 50-50. olóhùn oòrùn ní lọ́ọ̀kì ẹ̀kọ́ kòjọ ẹ̀jẹ̀ ká gbàgbé. sọ̀rọ̀ tí ò lérò. àwẹ̀ eléyìí ó dúdú lọ́rùn. ẹ̀gbọ́n mi ẹ sì kú ìdílé mú. ó jẹ́rìí. bí mo ti wá ń bọ̀ lẹ́ẹ̀kan tí mo wọlé ni mo rí ọ̀bọ̀kún ọlọ́yẹ̀ kan bí mo ní ẹ̀gbọ́n mi mà tó ti gbé tuntun yọ mo rí pé ó fẹsẹ̀ wálẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ ẹ sì kú náwó ẹ pẹ̀lẹ́ ó ga o. kékeré nìyẹn tó bá ṣe díẹ̀ sí gan ètò wọn lò tẹ́lẹ̀ yẹn màá ní kọ́ náà wàá gbé kó mọ́ fi ṣèfàjẹ́. ẹ̀gbọ́n mi ọkọ̀ tẹ́ ń lò tẹ́lẹ̀ ẹ̀ ní kí n wá gbé kí n máa gùn èmi ló tiẹ̀ kú ní máa fẹsẹ̀ ní káàkiri ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun Ọlọ́run ní jẹ́ kí owó tán jẹ tí mu. àmín. ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ kan wá wà tí mo wá rí fún o nípa ti ìyàwó yín àti ọmọ yín tán ṣe àṣemọ́ṣe tí wọ́n lọ síbẹ̀ ṣe wà nulẹ̀ ẹ̀ fi lóòlì ni. ó ṣe sórí ọ̀rọ̀ bí mo ṣe wà báyìí ó tẹ́ mi lọ́rùn báyìí kò sí pákáleke tó bí bá ọ̀lọ́dún yẹn gan kì í jẹ́ kéèyàn ronú àròjinlẹ̀ ṣọ́sí yé mo ní àwọn kúùkù tó máa mi dáná oúnjẹ mo lè wà ókè ṣé ó dáa tó tọ̀nà ọmọ tí mo bí nú kó máa sọ̀rọ̀ sí mi bó ṣe máa ń sọ̀rọ̀ yìí. ẹ̀gbọ́n mi ṣe bẹ́ẹ̀ náà lẹ sọ pé bá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí àṣìbí tòsí fa mọ́ra ẹ jẹ́ yanjú ọ̀rọ̀ yìí káwọn ọmọ máa bọ́ nulé ìyàwó ilé tẹ́ kọ́ ilé ló tó báyìí kọ́ má sí yẹn bẹ́ẹ̀ kọ́ dá o. Adigun sá. tó bá jẹ́ pé ọ̀rọ̀ ti ìyàwó àtọmọ ló bá wá mo sì rí ọ ní. ẹ̀gbọ́n bàbá àgbà lórí ayé bàbá mi bàbá. ẹ̀yin boys. olórí eléyìí ń bọ ẹ̀gbọ́n mi ti wá rìn wúlí gáàsì kó káàkiri báyìí. orí bá orí bá ẹ̀rọ àbúrò ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o. mo ti wò yín náà gba mi ò rẹ́ nìkankan. wọ́n rán wa ń ṣe ni. ìyá. ok ẹgbẹ́ lẹ́gbọ́n. ẹ má bínú ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn tí mo ti fẹ́ bí ní ìtọ́jọ́ mẹ́ta. ṣẹ́ni mo ṣe ń wọlé bọ̀ nísìn mo rá àwọn kan wọ́n ń wọlé ti ẹ̀gbọ́n mi lọ. mo á ní kí n béèrè lọ́wọ́ yín pé bóò ni tí wọ́n ṣe jẹ́ o àti pé ta làwọn. ọmọ òkè oko tẹ́tẹ́ kí ló ń ṣẹlẹ̀ ọwọ́ ara lámọ̀ já wọn sí bọ̀dá Àdìgún ẹ̀ mọ̀kàn tó ń ṣẹlẹ̀ ṣe rí ẹ̀gbọ́n yín yẹn ẹ̀yin ọmọ iṣẹ́ tẹ̀gbọ́n yín ṣe náà abẹ́ mọ́ ni iṣẹ́ import àti export ni ẹ̀gbọ́n yín ṣe wọ́n dẹ̀ ní ìdíkà ní àwọn bodyguard tó máa ṣẹ́rù sí wọn lẹ́yìn ẹ̀kọ́ táwọn èèyàn bá ṣẹ́rù sí wọn lẹ́yìn àwọn olè wọ́n á kà pọ̀ ẹ̀gbọ́n yín ni àbẹ́fẹ́ kọ́ pọ̀ ẹ̀gbọ́n yín láì tọ́jọ́ ni. ikú
kọ́ máa ti bù báyìí. tẹ̀mọ̀tẹ̀ yẹn báwọn tẹ́ ń rí yẹn ẹ̀yin tẹ́ bá rí wọn ẹ̀rí tó dá orí yẹn yẹn tí yẹn tó bá dúró lẹ́yìn ọ̀gbẹ̀gbọ́n yín báyìí dúró iṣẹ́ gidigidi. ṣe rí ẹ̀gbọ́n yín tí wọ́n gbọ́ clearing and forwarding iṣẹ́ tẹ́gbọ́n yín ṣe nìyẹn and àwọn tí ẹ̀dẹ̀ wá sọ yẹn pé wọ́n wọlé wọ́n ṣàyàwá yìí bodyguard lásán ni wọ́n bí ara wọn sì sọ. ẹ̀rù ń bà yín ni. ẹ̀rù ń bà mí o tó a bá rí bọ́ ṣe wọlé ní gíga wọ́n sì wọ̀ dáàdì gúrú. orí iná. ẹ má gbàgbé kí ni ẹ kúrò gbàgbé. ṣe o dúpẹ́ ó ṣe kókó. a máa ríra. you see ara tí mo máa ń sọ fún ẹ nìyẹn tó bá yẹ pé ìwọ náà ti wá handset kékeré kan tó ń gbé kiri ń sìn wá ti pè mí látìgbà tó ti dé yẹn wá ti mọ movement mi. ẹ wò mọ́mì èmi náà ń gbìyànjú bẹ̀yìn náà ṣàmọ́ bí nǹkan ṣe rí fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ń gbìyànjú tó bá dẹ̀ ti ṣe sí mi lọ́wọ́ mo máa try kí n get handset ṣe ti gbọ́ nǹkan tí mo tiẹ̀ fẹ́ wá rí fún ni pé mo máa ní ìdòwò kan ni. kí lẹ tún fẹ́ẹ́ fìyẹn ṣe o. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní course kan tí mo fẹ́ lọ fún so and course yẹn tí n bá lọ fún course yẹn tí n bá ṣe dáadáa wọ́n máa fún mi promotion ṣé mo tí promotion yẹn bá dẹ̀ wá owó tó máa san fún mi á tún gbé pẹ́ẹ́lí díẹ̀ sí i so mo máa fẹ́ need bíi 25,000 naira nítorí ó máa ní àwọn ọ̀gá kọ̀ọ̀kan tó jẹ́ pé mo máa ní láti settle wọ́n máa tó bíi mẹ́ta tí mo máa fẹ́ settle so that tí n bá lọ fún course yẹn mo máa pass dáadáa so that wọ́n á lè fún mi ní promotion tí mo fẹ́. ọ̀rọ̀ nàìjíríà wa ẹ̀ máa wà lágbára o ṣé ó tún di dandan kó o tún rí àwọn ọ̀gá kan kó o tó lè ní promotion. well nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀ náà gan ó ń fẹ́ àmójútó o torí bó o bá nídìí owó lénìí wá wá èmi náà ni máa wá kiri fún ẹ bó o nídìí lọ́la èmi ni máa wá kiri fún ẹ àti pàápàá tọ́lọ́n bá tiẹ̀ ṣe tó bá ní promotion yẹn sìn bóyá nǹkan á yàtọ̀ torí ó ti fẹ́ sú èmi o bóyá káwọ́ náà mí mú pọ̀ ni o but nǹkan tó kàn ṣẹlẹ̀ ń sìn ni pé lórí tó ní 25,000 tó sọ yẹn ó lájọ kan tí mò ń dá kò dẹ̀ tí ì kàn mí ṣùgbọ́n màá wá bí màá ṣe bẹ àwọn èèyàn mi tí wọ́n bá gbà fún mi á jẹ́ pé màá rí gbà fún ẹ tọ́wọ́n bá wá gbà ẹni tó bá kàn màá mọ bí màá ṣe lọ rí lẹ́yìn tí màá bẹ̀ tí ó bá ti ṣe tán ọlọ́run á jẹ́ kó páàsì tówó bá ti yọ tètè bá mi dá padà ṣé mo pé ó fẹ́ lọ ya fún ẹni. ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ ló yé mi. ṣe rí tí owó bá ti dé sí mi gan lọ́wọ́ èmi náà máa sanjọ́ fún yín ṣe ti gbọ́. ó dá ọkọ mi. ó dàbọ̀ mọ́. rọra o. yes ma. mo rí pé ìwọ náà ìsọmọdé mọ́ o. mo ti mú ọ wá sínú ọgbà yẹn láti wá máa gbé lọ́dọ̀ ẹ̀gbọ́n mi bí ó ti tó oṣù mélòó tí mo ti mú ọ wá. tá a bá wò ó lọ ó tó oṣù mẹ́fà. oṣù mẹ́fà ok láti ìgbà tó ti wá débì yẹn bí àpẹẹrẹ kí wàá lórí àti pé kí ló ń ṣẹlẹ̀ nínú ọgbà ẹ̀gbọ́n mi bí. àpẹẹrẹ nǹkan dáadáa mo rí o wàláì bí pé tí n bá jẹun nísìn oúnjẹ tí mo máa jẹ gan bóyá lẹ́bi lè jẹ tán máa jẹun tó tí ọyẹ mi ò bá tún yọ gan ẹ̀gbọ́n tún sọ pé kí n sọ pé mi ò yó o pé mo fẹ́ jẹ sí o
sódà tí n bá tún jẹ́ tán gan wọ́n á tún fún wa ní owó ká fi lọ ra àwọn ìpápánu bíi bisikíìtì bíi àwọn nǹkan kan báyẹn kódà mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gan bẹ́ẹ̀ sì mú mi wá síbì gan pé ẹ ṣe pé ọlọ́run mo dúró tì wálé ẹ̀ ra láàánú. ìkúyẹ kí là ń sọ kí ló ń sọ. wọ́n lè sọmọdé mọ̀ àní bó o ní owó ṣe ń wọlé nínú ọgbà ẹ̀ fún ẹ̀gbọ́n mi. owó ń wọlé gan o wàláì owó ń wọlé gan tá a bá wò ó kò tó bíi ijọ́ mẹ́rin ni àwọn ọkùnrin mẹ́rin kan náà wọlé dé tẹ́ bá rí ìgẹ̀ wọn bó ṣe rí kí wọ́n tó báyìí ni wọ́n wá wọlé ti àwọn dádì lọ sí inú pálọ̀ èmi wá wà ní yàrá ń tèmi ó sì wá sọ ẹnìkan wá dàn náà pé pé operation ẹ le gan pé bó ṣe wọlé tẹ̀ ní tó fẹ́ gbowó lọ́wọ́ báyìí pé bó ṣe sọ pé òun ò gbowó wá sílé pé báǹkì ni òun gbowó sí pé ẹnìkan wá sọ pé o corporate o mẹ́ni tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ìgbà tí o corporate wọ́n bá pa dìmá yẹ pé ìyàwó ẹ̀ lọ́sẹ̀ sọ pé inú kọ́ńbọ̀dù ni owó wà o pé bó ṣe gbé owó bó ṣe gbé wọ̀ ní ọ̀dọ̀ gánì. àwọn bọ́ọ̀sì mẹ́rin. tẹ bá rí wọn gẹ̀rú báyìí yá sí. ok ìkúyẹ níbo wà ní ẹ̀gbọ́n mi wà báyìí. wọ́n wà lókè irọ́ wọ́n wà ní gádì máa ṣiṣẹ́ lọ kí n tó lọ màá rí ọ. ṣùgbọ́n ẹ wá gàdú. ọ̀gá ọlọ́pàá tuntun àbí torí tàwa náà kọ́ ọ̀pọ̀ ẹ̀mí ó ti ṣòfò ọ̀wọ́n á rí kan mí ná mọ́ àfi tiwa ẹ̀rọ ẹ̀gbọ́n mi. Adigun. ẹ̀rọ sà. máa wọlé. Yes, sir. káàbọ̀. Yes. jókòó. ẹ pẹ̀lẹ́. ó jàre. mo ti dé orí òkè àwọn wa ní pé gbàgede ń bilẹ̀ wà tẹ́ tí ń ṣe fàájì wọn á ní kí wọ́n á rí ẹ pẹ̀lẹ́. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ pàtàkì kan ni mo wá rí i fún o nípa ti ìṣẹ̀lẹ̀ làrúrí tó ṣẹlẹ̀ lọ́jọ́sí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kò ju bó ṣe mọ yẹn náà lọ tí ò la tẹ̀ wọ́n lọ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n ẹ̀gbọ́n mi etí mi kún gbòòrò àwọn aráyé ń tojọ́ wọ́n ní owó ló ná sí ó fowó bíráìbù ni ó ṣe ni ẹ sì wò ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàté sọ̀rọ̀ mi yé mi ò wá ní fẹ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀ mọ́ sọ̀rọ̀ mi yé òun rèé báyìí torí mi ò tún mọ nǹkan tẹ́ ẹ tún wá inú ọgbà rí ilé ilé náà ló fi jogún fún yìí sọ̀rọ̀ mi yé mi ò wá ní fẹ́ kẹ́ ẹ padà sínú yẹn mọ́ kẹ́ ẹ jẹ́ ká gbàgbé ká gbà bọ́lọ́ ṣe wí kẹ́ ẹ mú gbèsè ayé tuntun ó jẹ́ nǹkan tí mo wá rí yín fún o. ṣé Àdìgún sórí gbogbo tó sọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n èmi gan fúnra mi mo ti dàtún bíbá sọ gbogbo nǹkan tó tó alátẹ̀yìn wá yẹn ó ti kọjá lọ kò sírù yẹn mọ́ kí ohun gbogbo máa ń lọ lẹ́lọ báyìí dáadáa lókù. ẹ wo àfikọ́ yá máa lọ bẹ́ẹ̀ o torí lẹ́nu bí ọjọ́ mẹ́ta sí àsìkò yìí báyìí mo wá sínú ọgbà yìí mo rá àwọn kan wọ́n ṣàyà báyìí wọ́n nígẹ̀ ìkan tí ẹ̀ ṣe irun ẹ̀ ní kọjọ́ pupa kọjọ́ funfun rádaràdà báyìí bálabàlá wá ní sẹ́gbọ̀n mi náà ti ń kúrò àwọn rádaràdà báyìí káàkiri náà ni àbí bó ló ṣe jẹ́. ó sọ̀rọ̀ àwọn tó rí Àdìgún àwọn tá a bá ní tíǹjì dé lọ báyìí a nílò àwọn tí ó mọ ṣe ẹ̀ṣọ́ fún wa iṣẹ́ wọn ò sì jù báyìí náà lọ kò jù báyìí lọ. so iṣẹ́ tí wọn ò ju pé ẹ̀ṣọ́ lásán lọ. bẹ́ẹ̀ ni. èmi ò ní pé kẹ́ ẹ má gba ẹ̀ṣọ́ o torí tá a bá ní ká wọnú ọgbà yẹn báyìí bó ṣe rí ó ní ìdí ẹ̀ tí ó mọ̀ ọ́ sọ lóòótọ́ ṣùgbọ́n mọ̀jẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ o sọ̀rọ̀ mi yé yín. ó ti yé ó jẹ́ tí mo wá rí fún. wo ó ṣeun Àdìgún. já wọlé kó tó di pé ọmọ lọ.
ká wọlé. Mi ò lè pẹ́ lọ náà ṣùgbọ́n kí mọ́kàn mọ́ta láì wọlé mọ́ ni. Ìṣọ̀lá ó lọ sí ń bọ̀ mò ń fọ aṣọ lẹ́yìn kò lè bẹ̀rẹ̀ ni. Ìṣọ̀lá ṣé èsì. ara lámù inú ilé ti sú mi. Ìṣọ̀lá gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìpò ti mọ̀ pé nǹkan tó wà lọ́kàn tèmi gan-an nìyẹn inú ilé yìí ó ti sú mi. Ó ti sú mi o. ìyá mi sì kìlọ̀ fún mi o ó ní ìgboro tó ń lọ yìí o àfàmì kó mọ̀jẹ̀ yí pé báyìí ni ó ń ṣe kó lé mi lọ́wọ́ padà wá sí abúlé àbó rí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. ìwọ ló sì fá o níjọ́ tí bọ̀dá Dìgún wá níjọ́ ni tí mo ní kó já wọn sí tó bá jẹ́ pé àtijọ́ yẹn ló ti já wọn sí pé nǹkan tí ẹ̀gbọ́n o tó ń ṣe leléyìí o gbọ́n ṣe ń gbé wọlé ní o tó sì ṣe ń gbé jáde bí wọn bá ti find solution sí gbogbo sẹ̀rẹ́sìs yìí náà àní lè fọ́ sí gbogbo situation yìí wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wá. Ìṣọ̀lá kò tí ì pẹ́ jù ọ̀gá wà nílé o lè sáré lọ kó lọ sọ pé ọ̀gá o iṣẹ́ tẹ̀ ń ṣe o kò dáa o ẹ jáwọ́ ń bẹ̀ o ṣó tiẹ̀ kò pẹ́ jù. tábà tilẹ̀ ká sọ jẹ́ ká ti fi yẹn sílẹ̀ kò yí sí owó tá à ń rí gbà bí wàá gan ọmọ ìyá kò síbi tá a lè rí gbà wo ebè yẹn bó ṣe ga tó ọ̀tọ̀ lówó oṣù ọ̀tọ̀ lówó ọ̀sẹ̀ ọ̀tọ̀ lówó ojúmọ́ ọ̀tọ̀ tún ní àwọn ó ṣàmọ̀ ìwọ náà bó ṣe wà yìí tí ìbá ṣe pé rántí àwọn sẹ̀rẹ́sì obìnrin tó ń kó fún tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí mo ti jẹ́ ẹ sí ibo ló bá lè dé. ilé mi olùlé ọ̀gá ni ó fà jù ilé ọ̀gá yìí lọ. kò lè le jù lọ fọ́nbù ẹ̀ pọ̀ ọ̀nà nǹkan lé sórí mo ti ra káàkan pamọ́ bẹ́ẹ̀ ni nǹkan sọ fún mi ilé tí mo ní mo ti kọ́ parí mi ibẹ̀ ni mo bò mọ́ ọmọ ìyá mo ní mo gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tí mi ò bá ṣe bẹ́ẹ̀ ok let's assume pé ó wá ṣẹlẹ̀ tán nísìn ọ̀wá gbé ọ̀gá wọn lè rí mi gbé náà àwọn gbé ọ̀gá wọn ní gbé wọn náà àwọn gbé ọ àwọn gbé ọ̀gá ọ̀gá wa ń lọ sọ pé sẹ́tán nìyẹn tí ṣe bá tán ibo ló lọ mo ti ṣètò ẹ̀ sílẹ̀ tí mo bá ti kúrò níbí bàrá inú ilé mi pẹ̀lú kọ́kọ́rọ́ mọ́tò wọ́n rò pé mo ṣẹ́sọ owó ni sórí ní abúlé wa mo ní ẹnìkan bẹ̀ àwọn ọ̀rẹ́ mi lẹ́yìn àdúgbò wọ́n ń pè kan ní ikú dá ìsì àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá tí mo bá lọ bá wọn bóyá máa rí oògùn kékeré kan fún mi kò yé ẹ tó bá ṣẹlẹ̀ báyìí pé wọ́n dé báyìí wọ́n fẹ́ mú ọ̀gá tí mo bá ti lò sára báyìí tí mo bá ṣe báyìí wọ́n kàn máa kọjá báyìí ni. Ìṣọ̀lá ó lẹ́nu gan locomotive ọmọ yóò jèrè fún rẹ̀ n ò lè rí mi nìyẹn. ó mọ tó ṣẹlẹ̀ ó wá kù ó ti rọ́nà kan ó kọ̀nà méjì ilé pásítọ̀ àti ilé aláàfáà ire nu. ẹyọ kan tiẹ̀ ti tó. wo wàá pẹ́ lẹ́wọ̀n yóò jọ̀ bọ́ lọ a ní ò ṣe mí. Ibi tí a fàdéhùn sí nítorí ẹ̀ ló fi jẹ́ kí n wá lónìí nípa owó tí mo bá ń sọ yẹn tẹ́lẹ̀ ní kí n wá ní ìparí oṣù nítorí ẹ̀ mo fi wá. wo Bọ́lájí ọ̀rọ̀ náà ń sú mi o tí n bá ní kò sú mi irọ́ ni mo pa ó tojú sú mi mi tiẹ̀ mọ inú odó téèyàn ń dọ̀rùn lásìmọ́ báyìí o owó tí mo promise ẹ yẹn ìgbà tí mo bẹ̀bẹ̀ títí tó já wípé ó dé stage tó jẹ́ pé bómi ṣe ń dà lójú mi ní wàràwàrà wọn ti ẹ̀ wò mí sẹ́ẹ̀kan ìgbà tí mo wá tún ní ẹni tí àjọ kan o kí n tún lọ bá ń lé kí n bẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣàdéhùn fún ẹ mi ìwà tún dọ̀dọ̀ ẹ̀ mo mà tún bẹ́ẹ̀ kò sí tí mi fi wéra wọn tán mo fọ̀rọ̀ wọ́rọ̀ kò sí tí mi ṣe tán ó ṣàní dandan lá o ó lé o ti ní nǹkan tó fẹ́ fowó ń ṣe tẹ́lẹ̀
pé òun ò dẹ̀ lè kó lẹ̀ mo ṣàṣe ọra kúkú tí mo kúrò lọ́dọ̀ ẹ̀ nìyẹn o ṣé orí tí n bá ní kò sùn ní irú ọ̀hún ìgbà ní ìtẹ̀ mọ́ nǹkan tí mo lè ṣe sí mọ́. Mọ́mì kí ló wá ń ṣẹlẹ̀ gangan báyìí? wo kò yé mi wọ́n mi rí ìgbà náà ni ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣá láti ìgbà yẹn mo dùn sọ́tún mo dùn sósì gbogbo ẹ̀ náà mi rí ju 15,000 lọ tí mo tù jọ fún ẹ o àbí kí ni ká ṣe sí báyìí. Mọ́mì 15,000 naira kò ká nǹkan tí mo fẹ́ fi ṣe. Náà ṣàmọ̀ pé ọ̀la ni deadline tí wọ́n fún wa nípa gbọ́dọ̀ sanwó yìí tí ì bá sanwó yìí course tí mo máa lọ fún mo lè pàdánù ẹ̀ promotion yóò dẹ̀ ní wá ẹ jọ̀ọ́ ẹ bá mi gbìyànjú. ṣé káwá sọ wípé ó sú ẹ jù mí lọ ni àbí ó dùn ẹ jù mí lọ kò sú ẹ tó mi ṣé wàá mọ ibi tí ẹsẹ̀ mi ti tẹ̀ lórí ọ̀rọ̀ bí condition ẹ ṣe wà yìí ni àbí abiyamọ wo lo rò pé ó máa nífẹ̀ẹ́ sí kọ́mọ òun máa ráàmú lójú kan náà kò sí èmi náà ń gbìyànjú kọ́lọ̀ Elédùmarè kó ṣàánú wa kó gbájò wa ni nǹkan tó kàn á wà ń bẹ́ẹ̀ sí ni pé ó níbì kan náà tí mo ti ṣàlàyé fún wọn ńgbà yẹn náà ṣùgbọ́n àwọn yẹn dágbà fún mi ni mo dẹ̀ rí pé ó ti pẹ́ jù ní mi ṣe padà lọ́bẹ̀ mọ́ bó ṣe wá sọ yìí nísìn máa lọ́bẹ̀ bóyá ńgbà tí bá tún sunkún sí wọn lọ́rùn bóyá Ọlọ́run á ṣe wọ́n á wò wá ṣe láàánú wọ́n á lè fún mi ní owó yẹn jẹ́ kí n tètè lọ ṣùgbọ́n. àwọn ọjà yìí máa ń gbé tó bá ti mọ̀ pé má ta o. Ẹbí sọ̀rọ̀ ọjà là ń sọ yìí ni. ọ̀rọ̀ ọjà ní sọ̀rọ̀ ọjà iṣẹ́ tẹ̀lé tí n bá yáwó fún ẹ sí bíbẹ̀ kọ́ mi ti máa rówó tí máa fi sọ padà. Ẹ má pẹ́. ṣe rí ọ̀rọ̀ tí mo wá rí fún nípa ọkọ̀ tẹ́ gbé fún mi lọ́jọ́ sí pé kí n máa lò ṣe rí ọkọ̀ òun bígbà tó bá jẹ́ pé wọ́n fi dá bùkátà sí lọ́rùn ni ẹ̀yin olówó ẹ̀rùn kan mọ́ra o ṣé ẹ mọ̀ pé mọ́tò ó ti ń sọ́ọ̀tì wọ́n sì ń tàwa fẹ́ ra ẹ́ńjìnì ọkọ̀ míì nísìn wọ́n ní 72,000 naira ni tí n bá sì ní kí n yọ 72,000 naira ní owó tí mo fi ṣe business kò tí ń tí ó kù ńlọjẹ ń wá báyìí pé bẹ́ẹ̀ ṣe gbà mí tẹ́ bá yanjú ẹ̀ ẹ́ńjìnì ọkọ̀ tuntun sí mọ́tò torí ẹ̀gbọ́n mi tí wọn bá lo mọ́tò mọ́ ojú ó tì mí ẹ wò ọjà tó mú wá báyìí. Adigun ṣé orí ti onímọ́tò dé 70,000 naira kọ́ ló pé. bẹ́ẹ̀ni. Ọlọ́run ó gbọ́ Ọlọ́run ká máa fẹ́ ní 100,000. ẹ̀gbọ́n mi pé ẹ fún mi ní 100,000 naira. bẹ́ẹ̀ni. ẹ o ẹ ṣé mo dúpẹ́ mo mọ rírì oore yín o kódà kò wọ́pọ̀ nínú ẹ̀gbọ́n tó lè máa ṣe báyìí fábùrò rẹ̀ lágbára Ọlọ́run ọlá yín ò sì ní lọlẹ̀ Ọlọ́run máa bùkún yín. torí ẹ̀ ló wá jẹ́ kémi náà wá mú ọ̀kan kéjì tí mo fi jáde mo wá lọ sọ́dọ̀ bàbá kan bàbá yìí wá fún mi níṣẹ́ kan ó ní ìṣúra ni ó ní ìṣúra ẹ̀ tá a bá ti fi fọ́ ẹ̀kọ́ mu fún ọjọ́ mẹ́ta ìṣúra dé kò sí ewu kò sí nǹkan kan mọ́ ẹ wò iṣẹ́ ọ̀rọ̀ rẹ̀. abẹ́rẹ́ onítẹ̀ bá fi fọ́kọ̀ mu fọ́jọ́ mẹ́ta ọ̀pá ìṣúra dé. ká fi fọ́ ẹ̀kọ́ mu fọ́jọ́ mẹ́ta. bẹ́ẹ̀ni. n ó lò ṣùgbọ́n màá sì rán ọmọ kọ́ ló ń bá ń ra ẹ̀kọ́ wa ni bá kí n wọlé kí n fún ẹ ní 100,000 tá a wí. ẹ̀gbọ́n mi tí a bá ti wọlé lọ nísìn màá fẹ́ kẹ́ ẹ dán iṣẹ́ rẹ̀ wò kí n tó lọ ká lè mọ bó ṣe rí. Adigun gbàgbọ́ pé bí mo ṣe sọ wọ́n lò sọ́dọ̀ àgbo tá a wá yìí nǹkan bí ẹ̀kọ́ yẹn ò wọ́pọ̀ mbẹ́ màá ṣe rán ọmọ kó lọ bá mi rà wá ni. wọ́n lò mo fún wọn níyè méjì lórí ẹ̀.
ẹ ṣeun ẹsẹ kí a wọlé. ẹ̀gbọ́n mi o. kí ló ṣẹlẹ̀. ṣé kí n máa sọ báyìí náà ni. kí ló ṣẹlẹ̀. ó dáa ṣé ẹ rántí ọjọ́ kìíní àná tẹ́ ẹ lé wa jáde. búrò rí ẹ̀rín ẹ̀ dẹ̀ pa mí ìwọ ọmọkùnrin ẹ̀rín ẹ̀ pa mí nítorí pé mo bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ àbẹ́yàn bẹ́ẹ̀yàn sòótọ́ ọ̀rọ̀ ni mo bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ni wọ́n wá ń sọ fún mi pé kẹ́mi àtọmọ mi ká kó jáde kúrò nínú ilé ẹ̀ á jáde fún ẹ ilé àtò ẹ gbé. ẹ kó gbá ẹ ká gbọ̀n yẹn sá máa lọ. ká máa lọ bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ bó tiẹ̀ sọ á máa lọ torí mi ò lè bárú ẹ gbélé mi ì lè bárú ẹ gbélé alákòóbá ni ẹ. ẹ wo ẹ kó angara yẹn máa lọ. dadi ṣé nítorí abayín sòtọrọ nítorí ẹlẹfi ní kémi àti mọ́mí ká jáde nílé àṣà lè máa bá yín gbé ká má lè bá yín sòtọrọ ẹ. ẹ orí ṣé ọ̀rọ̀ rẹ lánàá bó ṣe ń ṣẹnu ṣàkàṣàkà sọ̀rọ̀ sí mi èmi tí mo bí ọlọ́mọ ẹ kò lè dá fún ọgàn bó ṣe ń wọ yìí. wo dúró lè ṣọ́ ara ẹ o má ṣe pẹ́ fọmọ tèmi mọ́ o má sọ òdì ọ̀rọ̀ sọmọ mi rárá ṣé o ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. èpè náà wá ń jà gidi gan-an torí pé gbogbo nǹkan tó ń dáwọ́ lé báyìí kò sí ìtòna tó rí mú bẹ́ẹ̀ o gbogbo ẹ̀ kàn ń já sí pàbó ni ó ní mo fi wá nítò kọjá padà wá bá yín kẹjọ torí tọ́lọ́run kẹ́ bá mi súre fún un. ṣé ìwọ wúrà lá o tẹ̀lé mọ́ wá mi káàkiri ìrè káwọn lẹ́nu èmi tí mo lè sún fún ọmọ ẹ bí ó bá ṣẹlẹ̀ pé ó ń pẹ́ jù gan màá tún fi kún ètò wà lórí ẹ. ó dà torí tọ́lọ́run ẹ jọ ẹ wò ìkúnlẹ̀ mi rè. wo ọya ẹ mú. ẹ jọ torí Ọlọ́run bàbá Bọ́lájí. alápèsè lálẹ́ yìí o. àbọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ bàbá. a ní operation lálẹ́ ẹ̀rẹ̀ gbọ́dọ̀ wà atalat bó tilẹ̀ jẹ́ pé àwọn senior officers wọn à ń ṣètò wọn ṣùgbọ́n àwọn low ranking officers àwọn náà ń kọ́ wọn fẹ́ gbókùn ṣùgbọ́n kò ní rọgbọ bí wọ́n bá ti yá má bẹ̀rẹ̀ wíṣù. ṣé bàbá mi àgbàlagbì ńlá ààyè pọ̀ ó lẹ́nu gan ogún ni mo jẹ. àṣẹ. bàbá ó yẹ kó ti mọ àwọn tó ní pété pátá bá tó báyìí tó tóbi eléyìí àwọn ayá tẹ́rìsì wẹ́pọ̀n wà bàbá mi àbàbẹ̀jẹ ni àbí kí ló fi. akẹ́jọ́ máa yé lẹ́nu gàmẹ́ bàbá ibi tẹ́ mọ́rọ̀ lóye kò ṣẹ̀ṣẹ̀ ní fèsì wàhálà bàbá ẹ láwọ in fact èmi ò rò pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ tó yẹ máa ra ṣé ní gbogbo àwọn ọjọ́ tẹ̀ ń sọ yẹn ẹ fi wọn sílẹ̀ látọjọ́ táláyé ti dáyé kò sí kí ọjọ́ kí ó má yọ bọ́jọ́ bá tẹ̀sẹ̀ ń yọ báyìí ẹni bí ò lè ṣe kó má ṣe kíni kó má ṣe iṣẹ́ tiẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá sẹ́pà fẹ́ bá wọn fọwọ́ ilé ìjẹ́ tí wọ́n bá sẹ́pà àwọn bá o a máa bẹ́ orí wọn sẹ́gbẹ́ kan tó bá dẹ̀ láwọn ògbà mẹ́kan àtúnmú wọn kúrò ìyẹn tún kọ́ bàbá mi ọ̀nà ṣì. ibẹ̀ tí mi bá tún dé báyìí tẹ́lẹ̀ pé mi ò gbọ́ yàgò ara bó ti wù kí n mọ bí báyìí ti ń sẹ́ lọ́wọ́ báyìí mi ò bá mọ́ rìn báyìí clearing ni máa clear dànù ni kódà bí ṣe bá fò lásán ọlọ́run jùlọ yàpá jẹ́ fọ́kàn yín balẹ̀ ní problem bó ti wù kó mọ. tẹ bá ń jọ jẹ́ ẹ parẹ́ fún mi ẹ jọ. káwọn sá ti wà òkè pẹ̀lú yín kẹ́nẹ́dẹ̀ sọmọ lábì fún wa so kò sọ̀rọ̀. be as alert tí action bá ti bẹ̀rẹ̀ máa bẹ̀rẹ̀ wíṣù. oye ìyẹn pọ̀ bàbá gbà lórí bàbá ògbó ò ní fẹ́ jẹ́ wẹ̀. so oya. ṣé bàbá mi sọ̀rọ̀ àbí. olórí ìyẹn pọ̀. òkú bàbá yẹn jẹjọ nítorí
ọmọ kò sí score kankan ju pé kí bọ́ọ̀ gò lọ ká já sóko ni iṣẹ́ yá ọwọ́ yín mi ká jẹ́ ẹni ṣe bá fò ẹ̀wọ̀n dànù ọlọ́run. wọ́n ti wá kó wọn o. mo ti try nọ́mbà wọn náà nọ́mbà wọn ò lọ. ẹ̀gbọ́n mọ́tò yín kọ́. ọ̀rọ̀ mọ́tò ló ń sọ. ṣé irú mọ́tò tó yẹ pé mi ò gbọ́dọ̀ gùn bólúwa rẹ̀ bá gùn bá gbá lúwa rẹ̀ mú olúwa rẹ̀ lọ. èmi lẹ́ẹ̀tì wá sí mọ́tò nísìn. bí mo ti fẹ́ ṣe mọ́tò tó yẹ pé ilé mẹkáníìkì tí mo gbé pamọ́ sí nìsín mo dẹ́ta pọ́lì ìbọn mọ́ bẹ́ẹ̀ ni bó bá yá gan wọ́n wẹ̀ tí ọ̀rá ni tó kówó lé lórí. ẹ̀gbọ́n ẹ bọ ẹni tẹ́ bá tà fún yẹ tán bá rí lídìí ẹ̀ wọ́n máa mú nà. èmi nìkan wá mú láéláé mi ò lè gun o àti pé ṣé kò wá sẹ́yìn kankan nù lé. kò sí ẹnì kankan nílé àti pé ìgbà tẹ̀sẹ̀ wá kó wọn gan-an ọlá pé wọ́n wù mí pé mo jọ́ mi kéé àti pé mo tẹ̀ ń tọ́lẹ̀tì ńgbà náà ni wọ́n fi kó mi mọ́ wọn o àti pé bí mo tẹ̀ ṣe wáyé gan báyìí yín lọ sábúlé wa mo ti ṣe tán báyìí yín lọ sábúlé wa n ò gbé bí mọ́. bólú àrẹ gan bá pẹ́ jù wájú lé gan wọn ò kó lu àrẹ. sẹ́mi ni máa bọ̀ bẹ́ẹ̀. Bọ́lájí. mo mọ ìmọ̀. ọ̀rọ̀ tí mo pè ẹ́ sí ọ̀rọ̀ tó ń ni mí lára gidi ni o mo dẹ̀ fẹ́ kó tẹ́tí sí mi dáadáa. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kéèsì bàbá ẹ̀ ni o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọ́n ní IPO tó wà ní chájì kéèsì yẹn báyìí ṣé o mọ̀ yìí pé ó léwu díẹ̀ bí ìsọlẹ́nu ní nígbà tó bá jẹ́ pé wọ́n ló wà ní chájì kéèsì tán bá wá di pé wọ́n rán bàbá ẹ̀ lẹ́wọ̀n wọn á ní ìwọ ló rán lẹ́wọ̀n náà màmá sọ wọn mà ní sọ pé òun ló ṣẹ̀ tíjọba dá sẹ̀ríà fún ìwọ náà dẹ̀ mọ̀ páwọn ọmọ ìyàwó kejì rèé ariwo ẹ̀ náà máa pa kiri wọn máa lọ rán bàbá àwọn lẹ́wọ̀n wọn á ti gbàgbé wípé ó jọ bí yín ni ṣàánú mi ò Bọ́lájí gbogbo ọ̀nà tó bá máa gbà tí bàbá ẹ̀ ò fi ní ṣẹ̀wọ̀n tètè wá o kò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n o kò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n nítorí pé ìwọ náà mọ̀ pé lóòótọ́ bàbá ẹ̀ burú ó ṣe kà sí ẹ tó o bá ṣe nísìn tí kẹ̀sì bá lọ di tó lọ ṣẹ̀wọ̀n wọ́n á lò ó sẹ̀sán wà tó wù sí ẹni àwọn olóyìnbó dẹ̀ máa ń sọ pé 2 wrongs can never make a right ọ̀rẹ́ mi ṣe mí níkà èmi náà fẹ́ ṣe san ẹni bí ń di púpọ̀ nìyẹn kò ní í dáa báwo ló ṣe fẹ́ bá mi ṣe jọ̀ọ́. ẹ wò mọ́mì ṣe rí kéèsì tí ẹ mẹ́nubà yìí ó lágbára jù mí lọ tí ẹ̀yin náà bá understand gravity kéèsì yìí ẹ̀yin náà máa mọ̀ pé kò ń ṣe nǹkan tí èmi gan lè dá ṣe èmi gangan ni mo lead squad tí wọ́n lọ arrest àwọn syndicate yìí ànígbà tí mo débẹ̀ ẹ̀rù bà èmi gan nígbà tí mo rí pé dádì tèmi gangan ni ringleader àti gang leader àwọn people yìí so and for the matter nítorí kéèsì yìí ẹ wo promotion tí wọ́n fún mi double promotion wọ́n raise me to the position of a DPO débi pé wọ́n á fún mi ní hurdley ẹ wo gravity case yìí ó le ju agbára ti tèmi gan lọ. Bọ́lájí síbẹ̀síbẹ̀ náà wàá dárò náà ni ọ̀rọ̀ ẹ̀jẹ̀ là ń sọ yìí ẹ̀jẹ̀ ló ń ṣàn nínú ara tiẹ̀ náà wàá dárò ni ṣé wọ́n ò mọ̀ ni ipe bó ṣe wà yẹn bó bá burú jù bẹ́ẹ̀ lọ bàbá ẹ̀ ṣì ní lọ́jọ́kọ́jọ́ then tó o bá ṣèyí fún tó bá fi bọ́ nínú kéèsì yìí ṣé o rántí ọjọ́ sí tí mo ní mo lọ sílé alájò ó rántí tí mo sọ fún ẹ pé wọ́n sọ ipe àfi tó bá súre fún ẹ tó o bá ṣe tó bá yọ nínú kéèsì eléyìí nísìn á lè láǹfààní àti súre fún ẹ tó bá dẹ̀ ti wá súre fún ẹ nìyẹn ìwà rí pé ọ̀nà bẹ̀rẹ̀ sí kékeré lè tó ń rí ipò tó wà yìí mo mọ̀ pé àyè jù bẹ́ẹ̀ lọ
èpè tó gbé ẹṣẹ́ ń jọ́ kínní àná òun ló ń fà á tí ó fi dàbí ẹni pé bóyá gbogbo ẹ̀ ń rákòrò ṣùgbọ́n tí wọ́n bá ti wò ó ṣe láàánú nísìn gbogbo nǹkan tẹ̀mí fẹ́ kó ṣe fún ṣáǹsìn ọ̀nà tó bá máa mọ̀ tó fi máa kúrò nínú àtìmọ́lé yẹn tó fi máa escape mọ́jọba lọ́wọ́ bó ṣe máa fẹ̀yìn pọ́n jáde kúrò ń bẹ̀ yẹn. mọ́mì ṣe rí kéèsì yìí bí mo ṣe sọ ó lágbára gan tí n bá ní mo fẹ́ gbìyànjú kí wọ́n bọ́ lórí kéèsì bí àmọ́ ń gbé wọn pọ̀ jáde or something àdéhùn orí mi gangan ni kéèsì yẹn máa bounce lé lórí àwa di pé gbogbo promotion tó yẹ kí wọ́n fún mi mo máa lose ẹ̀ mọ́mì kéèsì ó lágbára jù mí lọ. òótọ́ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò sí nǹkan tá a fẹ́ ṣe ìyẹn ò sọ pé kó má jẹ́ bàbá ẹ̀ mọ́ ṣé mo rí bàbá mi rà fún ẹni látijọ́ ìta ti jọ ń kópa kóra mi ì ṣe rí bàbá mi kò sọ pé òun rè ń wá dípò bàbá ẹ̀ kò ṣeé ṣe ìdí nìyẹn tí wàá fi ṣe tèmi fẹ́ yìí o gbìyànjú kó bá mi fẹ̀yìn pọ́n jáde kó jẹ́ kó sá mọ́ ìjọba lọ́wọ́ pátápátá kí wọ́n náà fi ṣẹ́ wọn lẹ̀ kó wá bí gbà nígbà tí wọ́n bá wá ṣe yẹn tó bá wá súre fún ẹ tán ìwà àríbọ́lọ̀ ń ṣe máa ṣe yanu ipò tí wọ́n wà yìí kékeré wá ló máa jẹ́ nínú ipò tó máa wà ń gbà náà ó gbàgbé paṣẹ ọlọ́pàá ń gan pàápàá. mọ́mì kí n sá lọ ẹ mọ nǹkan tó ń pè yẹn ni away without official leave ẹ wò kéèsì mi á tún wá lágbára sí jù báyẹn lọ ni ẹ wò mọ́mì nǹkan tẹ́ ẹ̀ ń sọ yẹn mi ò lè ṣe o ó lágbára gan. ìwọ ò lè ṣe kí bàbá ẹ wá ṣẹ̀wọ̀n nípasẹ̀ ẹ ló dáa ó dáa o wá nǹkan ṣe sí i. ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣeé kọ̀ odò ọba rèé kò ṣeé kán lù